bá a ṣe gbọ́ wọ́n ní ìwọ fi ẹsẹ̀ ara ẹ̀ rìn lọ ó sọ wípé Ọlọ́run ló darí ẹ wá ó fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ó dẹ̀ jẹ́ obìnrin tó tẹpá mọ́ṣẹ́ ẹ máa ti rí ní chọ́ọ̀chì láìmọye gbà tí wọ́n ń ṣe ìsọjí ìgbà míì wà wọ́n máa ṣe ìṣòwò èmi àti yín rí dáadáa pé olórí kejì orí àfihàn kò kí ń ṣe ọ̀lẹ nípa iṣẹ́ ìránṣẹ́ kò kí ń ṣe ọ̀lẹ nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé àfihàn nígbà tó yá wọn ló tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ scandal yẹn ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ìgbà tó wà nínú oyún wọn ò jẹ́ kọ́kùnrin balẹ̀ wọ́n bu unknowingly to many people wípé àwọn olórí kan wà ń ta wọ́n fẹ́ kàn fi wọ́n ṣe àfihàn àwọn olórí yẹn wà bọ̀ wọn ò fi wọ́n ṣàfihàn olórí oníchọ́ọ̀chì yẹn òun nìkan náà fi hàn ṣẹ́wárí gbogbo àwọn tí wọ́n fi hàn yẹn olórí oníchọ́ọ̀chì yẹn nìkan ló lè sọ tó ju òun kò sí ogun tó yára pa obìnrin ju ogun obìnrin tó fẹ́ fipá wọlé àbí tí wọ́n ń gbé kiri bí ìyàwó àmọ́ tí kò sí ní limelight a gbọ́dọ̀ parọ́ fúnra wa so olórí onílé ìjọsìn ó try púpọ̀ wá kúrò ní palace yẹn èmi ò sí nínú àwọn tó máa dá lẹ́bi láyé mo kúrò nínú ààfin yẹn wọ́n ní pé ìwọ náà kẹsẹ̀ bọ́ bàtà yẹn wò ó mọ̀ bó ṣe ó ṣeéṣe kó jẹ́ wípé tí kò bá lọ torí ìgbà tó lọ ó tèkì ọba yẹn ní so many years nígbà tó máa fi ọba yẹn sílẹ̀ orí íńtánẹ́ẹ̀tì ló ti lọ kọ ọba yẹn tí kò yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ for reason best known to her for mi ò lè blame ẹ for reason best known to her gbogbo nǹkan tó bá ti ṣe láyé you must ready to bear the consequence tó bá máa kọ ọba yẹn gan tó bá máa kọ ọba yẹn kò sí bí ogun yẹn ṣe lè le tó ó yẹ kó ṣe hang around palace yẹn tó bá máa kọ ọba yẹn pàápàá jùlọ tó bá mọ̀ pé o ò padà síbi iṣẹ́ ìránṣẹ́ mọ́ iṣẹ́ ayé ló fẹ́ máa fi live large. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nípa Ọọ̀ni of Ife àti ìyàwó rẹ̀ nígbà kan rí Queen Naomi ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó sọ nínú fídíò yìí. o dẹ̀ need the connection